Funkẹ Akindele sọ ohun tójú rẹ̀ kàn nínú òṣèlú. Wọ́n ní ẹni tí kò dé oko bàbá ẹlòmíràn ní pé oko bàbá òun ló tóbi jù àti pé dánwò báyìí ló bí ìyà ọ̀kẹ́rẹ́. Funkẹ Akindele tí ọ̀pọ̀ túmọ̀ sí Jennifer ti ṣàlàyé àwọn ohun ìyanu tí ojú rẹ̀ kàn nídìí òṣèlú àti àwọn ẹ̀kọ́ mánigbàgbé eléyìí tó kọ́bọ̀ nínú òṣèlú tó tara bọ̀. Ó sọ̀rọ̀ yìí lórí ètò gbajúmọ̀ agbóhùnsáfẹ́fẹ́ kan eléyìí tó ṣe lẹ́nu lọ́wọ́lọ́wọ́ yìí. Níbẹ̀ ló ti kọ́kọ́ wí ohunkóhun lójútáyé láti ọdún 2023 tó ti dán òṣèlú wò tí kò sì gbé tó nǹkan tí gbogbo ayé sì rí bó ti fa àwọn fọ́nrán àti àwòrán olóṣèlú yọ kúrò lójú òpó Instagram rẹ̀ lẹ́yìn ètò ìdìbò náà. Jennifer ló ti kọ́ jẹ́ gbajúmọ̀ láàrin ìlú pẹ̀lú bí òkìkí rẹ̀ ṣe kàn nídìí iṣẹ́ tíátà tó sì ti ṣe é fún àìníye ọdún sẹ́yìn pẹ̀lú ọ̀pọ̀ àmì ẹ̀yẹ àti ìmọrírì. Kódà obìnrin yìí ló ní àwọn sinimá tó pawó jùlọ nílẹ̀ wa láti bí ọdún díẹ̀ sẹ́yìn. Ṣàdédé ni ìròyìn fìdí rẹ̀ múlẹ̀ lásìkò ètò ìdìbò gómìnà ìpínlẹ̀ Èkó lọ́dún 2023 pé arẹwà òṣèrébìnrin náà ni yóò máa díje pẹ̀lú Abdulaziz Adédìran tí ọ̀pọ̀ mọ̀ sí Jandor fún ipò gómìnà àti igbákejì nínú ẹgbẹ́ òṣèlú PDP. Àmọ́ ṣá tí gómìnà Babájídé Sanwó-Olú wọlé ẹ̀kejì gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Èkó. Nígbàtí Funkẹ Akindele yóò mẹ́nu lọ́rọ̀ lórí ìrírí rẹ̀ nínú òṣèlú, ó ní àfi bíi pé òun kò dé oko bàbá ẹlòmíràn rí torí tí òṣèlú kọ́ òun ní ọ̀pọ̀ ohun tuntun àti ẹ̀kọ́ tó yàtọ̀. Nínú ọ̀rọ̀ rẹ̀ ó wí báyìí pé mo ní láti dúró ti àwọn ènìyàn kí n ṣe ẹ̀san oore fún wọn láwùjọ. Ìdí nìyẹn tí mo ṣe wọ inú òṣèlú. Ìgbà tí mo débẹ̀ tí mo rí ìwà jàǹdùkú àti ariwo, mo bẹ̀rẹ̀ sí ní wo àwòkọ́ṣe lára àwọn obìnrin olóṣèlú, ìsọ̀rọ̀sí àti ìṣesí wọn tí ọlá àti ọ̀wọ̀ fi wà fún wọn. Èmi náà sì wá pinnu pé mo lè ṣe é. Ó tẹ̀síwájú pé mo dúró, mo sọ̀rọ̀. Láti ibẹ̀ mo kẹ́kọ̀ọ́ pé ènìyàn gbọ́dọ̀ ní ìgboyà àti akíkanjú. Ohun tí yóò ṣe ni yóò ṣe. Ńṣe ni ẹ̀rù ń dáni gúnlẹ̀ sójú kan lásán ni. Kọ́ gbogbo èyí nínú òṣèlú. Mo kẹ́kọ̀ọ́ sí i, mo fi ìmọ̀ kún mọ̀, mo tún ti ń ka ìwé sí i ju ti tẹ́lẹ̀ lọ tí mo sì ń mọ̀ tẹ̀síwájú nípa orílẹ̀-èdè mi àti ìpínlẹ̀ mi. Bí wọn ó bá sọ̀rọ̀ báyìí, wọ́n sọ̀rọ̀ pẹ̀lú àrígbámú òkodoro ọ̀rọ̀. Torí náà ó jẹ́ ìdùnnú fún mi pé mo ṣe òṣèlú. Ẹ bá sì bi mí léèrè pé ǹjẹ́ wọn ó padà wá? Bẹ́ẹ̀ ni. Ẹ̀wẹ̀, ìyàtọ̀ sí ọ̀rọ̀ nípa bó ti kópa nínú òṣèlú, òṣèrébìnrin náà tún tọ́ka sí àwọn ìlàkọjá rẹ̀ nínú ayé, pàápàá jùlọ ìgbà tí ìyá rẹ̀ jáde láyé, ìgbà tí ìgbéyàwó òun àti ọkọ rẹ̀ túká, àsìkò tí ẹgbẹ́ òṣèlú rẹ̀ fìdírẹmi nínú ìbò gómìnà ìpínlẹ̀ Èkó, àti bí ọ̀pọ̀ àwọn ènìyàn ṣe máa ń fẹnu ṣáátà òun lórí ayélujára. Ó pé ńṣe ni òun kọ́kọ́ ṣọkàn akin torí tí òun jẹ́ ẹ̀dá tó ní ìrora púpọ̀, ṣùgbọ́n tí ara òun kò padà gbà á mọ́ nígbà tó ju ara lọ, tó sì fẹ́ máa da òun lórí rú. Àmọ́ ṣá tí ìgbà ọ̀tun ti dé báyìí fún òun. Ọ̀pọ̀ àwọn olólùfẹ́ lórí ayélujára ló wá ń fi ìfẹ́ hàn sí i tí àwọn mìíràn sì ń kan sára sí wípé ó kú ọmọ akin ṣe.